àfi kọ́lọ́run ọba kó má jẹ́ kọ́jọ́ ayọ̀ wa kó dọjọ́ ìbànújẹ́ o. sẹ́yìn náà ti gbọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí Funke ìyẹn Funke Akindele látàrí bí ó ṣe ṣe ọjọ́ ìbí rẹ̀ lánàá àti ìṣẹ̀lẹ̀ mọ́lẹ̀ gbàgbé tí ó ṣẹlẹ̀ sí. ẹ má kánjú rárá o, ẹ jẹ́ ká gbé yín débẹ̀, jẹ́ kẹ́ ẹ mọ bó ṣe ń lọ ìyẹn lágbo òṣèré lọ́wọ́lọ́wọ́. èpè tí èébú tí òkú ọ̀rọ̀ ńláńlá òun làwọn olólùfẹ́ ayélujára fi ń ránṣẹ́ sí Dayo Amusa'S ìyẹn lórí ayélujára látàrí àṣìṣe ńlá kan eléyìí tí òṣèrébìnrin lẹ́wà yìí náà ṣe ìyẹn lórí ayélujára lánàá òde yìí o. èyí sì ni àṣìṣe ńlá tí obìnrin náà ṣe tó mú kí àwọn olólùfẹ́ ayélujára máa fi èpè èébú àti àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì ránṣẹ́ sí òṣèrébìnrin lẹ́wà yìí. àgbà òṣèrékùnrin lẹ́wà ní Amọ́kádé Ọlátayọ̀ tí a mọ̀ sí Ìjẹ̀bú ti gbé ìgbésẹ̀ ńlá kan látàrí ìṣẹ̀lẹ̀ kan eléyìí tí ó ṣẹlẹ̀ sí àgbà òṣèrékùnrin lẹ́wà Dayo Amusa'S tí a mọ̀ sí Ògògó. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn yìí gan ló mú kí Ìjẹ̀bú láronú jinlẹ̀ tó sì fi gbé ìgbésẹ̀ ńlá eléyìí tí ó gbé yìí. ẹ wá farabalẹ̀ báyìí kí ẹ wá nǹkan fìdílé tàbí kí ẹ fìdílé nǹkan kájọ jẹ ìgbádùn yìí náà lẹ́kùnrẹ́rẹ́. àwa tá a bá sì tẹ̀lé ìkànnì ẹ má ṣe gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí fún àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn mìíràn. ẹ jọ̀wọ́ ẹ bá wa láìkì fọ́nrán eléyìí tí ẹ ń wò lọ́wọ́lọ́wọ́ ìkẹsùn tí ẹ bá rí sí abala àríwísì yẹn comment section ẹ máa bá wa ká lọ. àgbà òṣèrékùnrin lẹ́wà Amọ́kádé Ọlátayọ̀ tí a mọ̀ sí Ìjẹ̀bú lòun náà ti jáde bọ́ síta lórí ayélujára o látàrí ìṣẹ̀lẹ̀ eléyìí tí ó ṣẹlẹ̀ sí àgbà òṣèrékùnrin lẹ́wà Dayo Amusa'S eléyìí tí a mọ̀ sí Ògògó tí ó jáde láyé láìpẹ́ yìí. òun ló mú kí Ìjẹ̀bú kí ó ní ìrònú jinlẹ̀ o tó mú kó ṣe fọ́nrán bọ́ síta ìyẹn lórí ayélujára tí ó sì wà bẹ̀rẹ̀ sí ní bẹ gbogbo àwọn olólùfẹ́ rẹ̀ pátápátá, gbogbo àwọn ẹlẹgbẹ́ rẹ̀ àti àwọn táwọn jọ ń ṣe iṣẹ́ papọ̀ wípé kí wọ́n jọ kí wọ́n má ṣe bínú sí òun. bẹ́ẹ̀ sì ló sọ wípé kí gbogbo wọn pátápátá kí wọ́n wá àyè nínú ọkàn wọn kí wọ́n sì dáríjì òun gbogbo ẹni tí òun náà bá ti ṣẹ̀. wípé láti wákàtí lọ tí òun ń sọ̀rọ̀ yìí ṣe lòun ti dáríjì gbogbo àwọn tí ó ṣẹ̀ òun pátápátá lẹ́ẹ̀kọ̀ọ̀kan. wípé ó ní ṣe ni òun ò rórun sùn o tí ó sì jẹ́ pé ṣe ni ọkàn òun wúwo pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí àgbà òṣèrékùnrin lẹ́wà Dayo Amusa'S Ògògó tí ó jẹ́ Ọlọ́run nípè láìpẹ́ yìí. òun ló mú kí ó ronú jinlẹ̀ tí ó sì sọ wípé kò sí nǹkan kan tó wà nínú ayé yìí o, kò sí tá a mú wá, bẹ́ẹ̀ sì ni kò sí ohun tá a mú lọ kí wá lóde tó wá jẹ́ wípé a ó mọ bára wa jà tí a ó sì tún mọ yanra wa lódì. nítorí náà gbogbo ìwọ tí mo bá ti ṣẹ̀jọ́ mi ò lè máa dárúkọ nítorí pé ṣe ni a pọ̀, kódà àwọn míì ń bẹ tó jẹ́ wípé mi ì mọ̀ pé mo ṣẹ̀ wọ́n gan. ṣùgbọ́n gbogbo ìwọ tí o bá ń rí fífọ́nrán yìí tó sì jẹ́ wípé ṣe ni mo ṣì ọ́ lọ́nà kan àbó mi, mo fẹ́ kó o wáyè nínú ọkàn rẹ kí o dáríjì mi jọ̀wọ́, má ṣe bínú sí mi mọ́. bẹ́ẹ̀ sì ni èmi náà fún wákàtí àtọ̀wọ̀ yìí mo fi sọ fún gbogbo ẹ̀yin tó jẹ́ wípé ṣe ni ẹsẹ̀ mi pátápátá tó sì jẹ́ wípé àárín wa kò jọ dán mọ́rán. mo sọ fún yín pé ṣe ni mo ti dáríjì gbogbo yín pátápátá o. ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó jẹ́ èyí tí ó ba òun gidigidi. òun ló jẹ́ kí òun ní àròjinlẹ̀ tí òun sì wò pé òun ò gbọ́dọ̀ gbé ọkàn wúwo pẹ̀lú àwọn tó wùn ní sínú tàbí àwọn tó ṣe òun tó sì jẹ́ pé òun ò dáríjì. òun ò gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ kú torí wípé òṣèṣe kóun náà mọ̀ rí ìdáríjì gbà. nítorí náà lòun ṣe fẹ́ dáríjì gbogbo wọn pátápátá. bẹ́ẹ̀ sì ni káwọn náà má bínú sóhun kí wọ́n dáríjì òun. bẹ́ẹ̀ ló sì ṣàdúrà wípé tọ̀ àgbà òṣèrékùnrin lẹ́wà tí ó jẹ́ Ọlọ́run nípè láìpẹ́ ìyẹn Alhaji Amusa'S tí a mọ̀ sí Ògògó. Ọlọ́run yóò ṣàforíjì wọn o. bẹ́ẹ̀ sì ni gbogbo àwọn ọmọ ìdílé àtòhun ìní tí wọ́n fi sílẹ̀ kò ní bàjẹ́ o. èyí sì lohun tí a rí lórí ayélujára látàrí bí Ìjẹ̀bú náà ṣe bọ́ síta lórí ayélujára tó sì wá ń bẹ gbogbo àwọn tóhun náà ti ṣẹ̀ tàbáwọn tí ó ṣẹ̀ òun náà ìpèsè lòun ti dáríjì wọn. bẹ́ẹ̀ sì ni kí àwọn náà kí wọ́n dáríjì òun náà. kí àwọn jọ lè máa gbé ìgbé ayé àlàáfíà o láìsí wàhálà kan nínú. bí a ṣe rí òun náà la ní ká mú wá sétí gbẹ̀yìn olólùfẹ́ wa náà kẹ́ iye títí náà má bàa dì sí ohun tí ó ń ṣẹlẹ̀ ìyẹn lórí ayélujára. lórí ọ̀rọ̀ arẹwà òṣèrébìnrin lẹ́wà Dayo Amusa'S ẹ wò ó látàná lórí ayélujára tí ń gbóná fẹlifẹli gidigidi o pẹ̀lú bí wọ́n ṣe ń fi èpè èébú ọ̀rọ̀ ńláńlá ọ̀rọ̀ kàbìtìkàbìtì tí wọ́n fi ń ránṣẹ́ sí òṣèrébìnrin lẹ́wà yìí látàrí àṣìṣe ńlá kan eléyìí tí ó ṣe. kí wá sì ni àṣìṣe tí òṣèrébìnrin lẹ́wà yìí ṣe ni òṣèrébìnrin lẹ́wà yìí ṣe
ìpolówó eré rẹ̀ kan tí ó ṣẹ̀ṣẹ̀ fẹ́ gbé jáde yẹn sórí ìkànnì rẹ̀ ti YouTube, tó sì jẹ́ wípé ṣe nínú bí àwọn ọmọ orílẹ̀-èdè wa pátápátá wípé òun ò tiẹ̀ wá ní ẹ̀jẹ̀ lára rárá ni, àbí òun ò tiẹ̀ ní ẹ̀mí ìkẹ́bánikẹ́dùn lára pẹ̀lú wípé sí kò mọ̀ wípé wọ́n ń ṣe ìsìnkú àgbà òṣèrékùnrin ilẹ̀ wa Dayo Amusa'S tí a mọ̀ sí Ògògó. Ó sì jẹ́ wípé gbogbo ènìyàn ó nínú wọn ò dùn rárá o, tó jẹ́ wípé ará ọ̀rẹ́ ojúlùmọ̀ kódà àwọn òṣèré pátápátá gbogbo wọn ni wọ́n ń bomi lójú tí wọ́n sì ń bara jẹ́ pẹ̀lú ìṣẹ̀lẹ̀ tí ó ṣẹlẹ̀ sí nínú agbo òṣèré yìí, wípé ó ṣe wá jẹ́rú ọjọ́ tí ìṣẹ̀lẹ̀ yìí ṣẹlẹ̀ tó jẹ́ pé àwọn èèyàn ò tí ì tára yá tàbí kí wọ́n túraká pẹ̀lú ìṣẹ̀lẹ̀ náà, tó jẹ́ pé ṣe ni ìṣẹ̀lẹ̀ náà sì mú láyà àwọn èèyàn gidigidi, tó jẹ́ pé inú wọn kò dùn. Ó lòun tún wá mọ̀ pé òun fẹ́ ṣe ìpolówó eré rẹ̀ tó fẹ́ gbé jáde, èyí ló mú kí wọ́n máa fi èpè ránṣẹ́ sí o, tí wọ́n sì ń fi òkú ọ̀rọ̀ ńláńlá ni wọ́n ń jùlù ìyẹn bí ó ṣe gbé fọ́nrán ìpolówó fíìmù rẹ̀ tí ó fẹ́ gbé jáde sórí ayélujára wípé òun ò tiẹ̀ wà ní ìbọ̀wọ̀fà gbàrà rárá ni, àbóhun náà ò tiẹ̀ mọ bí èèyàn tó bá kú bí ṣe mọ́ rí lára èèyàn ni, tó fi jẹ́ pé irú àsìkò yẹn gan òun lòun mọ̀ pé òun fẹ́ ṣe ìpolówó eré, wípé ṣé mọ̀ọ́mọ̀ gan agbo òṣèré ni àbí àgbà òṣèrékùnrin ilẹ̀ wa Dayo Amusa'S ti ṣe ní káàdì ló ṣe wá jẹ́ pé ó máa ṣe irú nǹkan tó ṣe yìí. Ṣùgbọ́n gbogbo bí àwọn ènìyàn ṣe ń ju òkú ọ̀rọ̀ lù tí wọ́n sì ń fi èpè àti ọ̀rọ̀ kàbìtìkàbìtì ránṣẹ́ sí òṣèrébìnrin ilẹ̀ wa Dayo Amusa'S, gbogbo ẹ̀ ló dé ọ̀dọ̀ rẹ̀ o. Èyí ló mú kí ó wá jáde bọ́ síta ní alẹ́ àná o, tí ó sì wá ṣàlàyé bí ọ̀rọ̀ gan náà ṣe jẹ́ gidigidi, tó sì jẹ́ pé ṣe lòun gan náà padà gbẹ̀bí rẹ̀ lẹ́bi o. Ó ní wípé kí àwọn ènìyàn kí wọ́n máa ṣe sùúrù, bẹ́ẹ̀ sì ni ó ní kí wọ́n máa farabalẹ̀ sí ohun gbogbo tí wọ́n bá ń ṣe, wípé ṣé wọ́n fẹ́ sọ wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ó fẹ́ dùn àwọn olólùfẹ́ gan tó àwọn tó jẹ́ wípé àwọn làwọn ń bá wọn ṣiṣẹ́ papọ̀, tó jẹ́ pé bàbá náà jẹ́ fáwọn o, ní láéláé kò lè jẹ́ bẹ́ẹ̀ rárá, wípé àwọn táwọn jọ ń ríra àwọn sójú, táwọn jọ ṣiṣẹ́ papọ̀, táwọn sì jọ ń fìfẹ́ hàn síra wọn, kò lè dùn àwọn tó jẹ́ olólùfẹ́, wípé òun ò sì mọ̀ọ́mọ̀ ṣe tóun ṣe yìí. Ó ní kó tó di wípé ìròyìn bọ́ sórí ayélujára wípé àgbà òṣèrékùnrin ilẹ̀ wa ti ẹ̀ ṣàìsàn, tàbí ó bí ó ti ẹ̀ padà jẹ́ Ọlọ́run nípè. Ó ní àwọn ti fi fọ́nrán náà kalẹ̀, táwọn ti schedule rẹ̀ kalẹ̀ ìyẹn sí orí ayélujára òun tí a mọ̀ sí Instagram. Ó lòun làwọn ti program ẹ̀ kalẹ̀ o, wípé wákàtí àti àsìkò tí yóò bọ̀ sórí ayélujára àwọn ti gbé kalẹ̀ sórí rẹ̀ tẹ́lẹ̀, wípé básìkò náà sì ṣe tó fúnra rẹ̀ òun ló gbéra rẹ̀ bọ̀ sórí ayélujára. Ó ní kódà òun gan ò tiẹ̀ ṣàkíyèsí pé òun ti gbàgbé wípé àwọn fi nǹkan kábẹ̀ tí yóò gbé ara rẹ̀ sórí ayélujára ní dédé àti àsìkò bí irú eléyìí tí ó gbé ara rẹ̀ sórí ayélujára ìyẹn ní àná, wípé kí wọ́n má ṣe bínú, pé kódà ìgbà tí òun ò ní pé kóun wá tiẹ̀ lọ dìlítì fọ́nrán náà kúrò lórí ìkànnì òun, ó lòun rí tí àwọn ènìyàn ti ń gbé òun ṣépè lọ́tùn lósì, tí wọ́n ti ń sọ oríṣiríṣi ọ̀rọ̀, tí wọ́n ń rokúro òun, tí wọ́n ń rokúro mọ̀lẹ́bí òun, tí wọn ò tiẹ̀ fẹ́ nǹkan rere kan fóun rárá ju wípé wọ́n kàn sáà ń ṣépè fóun, tí wọ́n sì ń fi àwọn ọ̀rọ̀ ìbanilọ́kàn jẹ́ ni wọ́n ń sọ fóun ìyẹn lórí ayélujára. Èyí ló mú kóun náà wá padà sí fọ́nrán jáde tí ó sì wá bẹ gbogbo wọn pátápátá pé kí wọ́n má ṣe bínú, wípé òun ti gbàgbé ni òkè sì jẹ́ wípé àsìkò tí wọ́n rí tóun ju fọ́nrán náà sórí ayélujára lòun mọ̀ọ́mọ̀ fọwọ́ ara òun ju, bí kò sí wípé àwọn ti dá ìgbà tí àkókò kalẹ̀ fún fọ́nrán náà, ló sì jẹ́ wípé fúnra ara fọ́nrán òun ló padà gbéra rẹ̀ gbàgede ìyẹn sórí ayélujára, nítorí lókàn náà mọ̀ sí bínú sí òun, irú rẹ̀ kò sì ní wáyé mọ́. Èyí sì ni àṣìṣe ńlá eléyìí tí ààrẹ wa òṣèrébìnrin ilẹ̀ wa Dayo Amusa'S ṣe ìyẹn lórí ayélujára, tí ó mú kí àwọn ènìyàn kí wọ́n máa sọ òkú ọ̀rọ̀, kí wọ́n máa ṣe pé ògùn ọ̀fìn máa fi ọ̀rọ̀ kàbìtì ńláńlá ránṣẹ́ sí i. Bí àṣírí tí ó ń jẹ́ràn náà la mú wá sí ti gbẹ̀yìn lórí ìfẹ́ wa náà, kí títí náà má ṣe bá àdé sí ohun tí ó lọ ìyẹn lórí ayélujára. Ọlọ́run ọba kó má jẹ́ kí ọjọ́ ayọ̀ wa kó di ọjọ́ ìbànújẹ́ ni, nítorí ṣe ni ó dá mi lójú wípé àná yóò jẹ́ ọjọ́ mọ́lẹ̀ gbàgbé fún arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa Funke tí a mọ̀ sí Funke Akindele, látàrí bí àwọn ènìyàn náà ṣe ń ju òkú ọ̀rọ̀ lu òun náà ìyẹn lórí ayélujára. Kí sì ni ohun tí ọmọbìnrin yìí ṣe tí ó fi mú kí àwọn ènìyàn máa fọ́hùn
tóun náà jẹ ní gbàgbós ìyẹn lórí ayélujára. ṣebí tí gbogbo wa kò bá gbàgbé a ó mọ̀ wípé àná ni arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa Funke Akindele ṣe ọjọ́ ìbí rẹ̀. bákan náà tó sì tún jẹ́ wípé àná òde yìí òun náà ni wọ́n tún ń ṣe ètò ìsìnkú àgbà òṣèrékùnrin ilẹ̀ wa Dayo Amusa'S tí a mọ̀ sí Ògògó. ṣùgbọ́n ṣe ni àwọn ènìyàn ń bú Funke Akindele wípé kò yẹ kí ó lè gbé àwòrán rẹ̀ tàbí kí ó lè ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lánàá o látàrí àgbà òṣèrékùnrin ilẹ̀ wa eléyìí tí ó ṣaláìsí. torí wípé arẹwà òṣèrébìnrin ilẹ̀ wa yìí òun ṣe ayẹyẹ nípa gbígbé àwòrán àti fọ́nrán tiẹ̀ tó fi kí ara rẹ̀ kú ọjọ́ ìbí òun ló mú kí àwọn ènìyàn máa fún jẹ nígbà gbòógì wípé ó yẹ kóun náà lè bọ̀wọ̀ fún àgbà òṣèrébìnrin ilẹ̀ wa tí ó ṣaláìsí. èyí ló mú kí ó dá ìjà sílẹ̀ gan láàrin àwọn olólùfẹ́ ayélujára bí àwọn kan ṣe ń gbèjà Funke Akindele wípé nítorí wípé èèyàn kan wá kú ṣe ni kóun wá ṣe má ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀. àwọn mìíràn sì ni wípé níwọ̀n ìgbà tó ti lè jẹ́ pé nínú agbo òṣèré ló ti ṣẹlẹ̀ tó sì jẹ́ wípé ẹni tó ṣaláìsí jẹ́ ọ̀gá fún un kò yẹ kí ó lè ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ o. tí ó bá tiẹ̀ ṣe gan kò yẹ kó lè gbé e sórí ayélujára rárá ó yẹ kó kàn ra ṣe ní ìwọ̀nba ráńpẹ́ ni. wo ṣe ni ọ̀rọ̀ náà gbóná gidigidi o torí ṣe làwọn kan ní wípé ìránṣẹ́ Funke Akindele lọ́wọ́ sí ikú rẹ̀ ni àbí Funke Akindele ló pa á tó fi jẹ́ wípé ẹ fẹ́ kí ọmọ ọlọ́mọ kó ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tàbí kóun jayé orí rẹ̀. kí ni ọmọbìnrin kan tó ń tiẹ̀ pé orúkọ rẹ̀ ní Lọ́bàkẹ́ wípé ẹ wò ó tiẹ̀ tí mọ́ Funke Akindele náà rà náà tẹ́lẹ̀ kì í ṣèṣin ló ti máa ń bá a bọ̀ o tó jẹ́ wípé kò sí irú ayẹyẹ ọ̀hún tí wọ́n lè máa ṣe lágbo òṣèré ẹ ò lè rẹ́sẹ̀ Funke Akindele ń bẹ̀ rárá o kò kì í bẹ́ bí ṣe kò kì í bára ṣe kódà kò kì í bá àwọn òṣèré ẹgbẹ́ rẹ̀ sí rárá ẹ̀ lérí kí yóò bá wọn wà ń kó gan débi wípé yóò tiẹ̀ yọjú síbi òdèrè náà wípé èyí gbogbo àwọn ètí tí ń ṣe tẹ́lẹ̀ yòó ló tún mú kí àwọn olólùfẹ́ ayélujára kí wọ́n bínú sí kí wọ́n sì tún máa kan gbogbo ẹ̀ papọ̀ mọ́ra wọn fún wípé káti ẹ̀jẹ̀ wípé ó ti máa ń ṣe dáadáa tẹ́lẹ̀ ni a ò bá fi lé ìbùn gbọ́ torí wípé kì í dá sí nǹkan kan tí wọ́n bá ń ṣe yẹn lágbo òṣèré yálà kó bá jẹ́ ayẹyẹ àjọyọ̀ tàbí tí kejì náà ẹ̀ lè rí kí Funke Akindele yọjú èyí ló wá mú kí àwọn ènìyàn kí wọ́n máa fún jẹ nígbà gbòòsí lánàá tó ṣe ọjọ́ ìbí rẹ̀ lórí ayélujára látàrí bí wípé kò ṣe bú ọ̀wọ̀ fún àgbà òṣèrékùnrin ilẹ̀ wa ni tí ó sì tún jẹ́ ọ̀gá fún ìyẹn lágbo òṣèré Alhaji Dayo Amusa'S tí a mọ̀ sí Ògògó. ìgbẹ́yìn olólùfẹ́ wa kí ló ń tọ́yìn náà rí sí i ṣé bí Funke Akindele ṣe ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ tí òun sì kíra rẹ̀ kú ọjọ́ ìbí ṣé ohun tó dára ni tàbí kò tiẹ̀ yẹ kó gbé àwòrán rẹ̀ sórí ayélujára tàbí kó tiẹ̀ ṣe ayẹyẹ ọjọ́ ìbí rẹ̀ lánàá nítorí àgbà òṣèrékùnrin ilẹ̀ wa ohun tí ẹ̀yin bá rí sí bóyá ó dára tàbí kò dára ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí yẹn comment section ẹ ṣe fún gbọ́ tẹ̀ ń gbọ́ wa a ò ní rí jù báyìí lọ fún ti tòní o ojú tẹ̀ fún wa kò ní fọ́ bẹ́ẹ̀ ni èsì tẹ̀ fún gbọ́ wa kò ní í di ó tún dìgbà mìíràn o ó dàbọ̀.